أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين وبعد adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdéhùn gbogbo àwọn aráalé rẹ̀ àdéhùn gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ àdéhùn gbogbo àwọn àtàbíìn àtàwọn tó tún tẹ̀lé àwọn tàbíìn tí wọ́n á dórí gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lórí ìlànà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ èyí tí ó ṣèròyìn wípé la yazigu anha illa halik ẹnìkan ò ní yẹsẹ̀ kúrò níbẹ̀ àfi kó parun abẹ́ nínú àánú rẹ̀ kọ́nà ọba àdékẹ́ọ́lá kọ́mọ jẹ́ ká wà nínú àwọn tí wọ́n parun. Ní òní pẹ̀lú àṣẹ ọlọ́run a kí gbogbo àwa olùgbọ́ wa nílé lóko lódò ní gbogbo ibikíbi tí a ti ń wò wá a tún kí wa kú bọ̀ síbi ètò yín ètò wa èyí tí wọ́n máa ń dé sí ojú móhùnmáwòrán yín ní déédé àsìkò yìí abẹ́ nínú àánú rẹ̀ kọ́mọ́sà àgbáníjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa lónìí pẹ̀lú àṣẹ ọlọ́run èyí tí a tún máa tẹ̀síwájú níbẹ̀ òun náà ni ètò bí a ṣe máa ń ṣe hajj tí hajj wa tí yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba àríkẹ́ọ́lá. Hajj máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ yawmu tarwiyah ọjọ́ kẹjọ oṣù kejìlá òun náà ni ọjọ́ tí iṣẹ́ hajj tí yóò ṣe kíni tí yóò bẹ̀rẹ̀ ọjọ́ náà òun náà ni alálàájì yóò gbé al-ihram yóò ní àníyàn pé òun fẹ́ ṣe kíni òun fẹ́ ṣe hajj tó bá ti gbé ìrámù rẹ̀ tán yóò mórí lé ààyè kan tí wọ́n ń pè ní Mínà tí wọ́n ń pè ní kíni tí wọ́n ń pè ní Mínà ààyè tí wọ́n ń pè ní Mínà yìí inú àwọn ọ̀ràn èèyàn tí wọ́n fẹ́ ká ṣe ń bẹ̀ òun náà ni pé yóò gbéra yóò lọ kírun àyílà àti àlẹ́ àṣírí ìrun àlásàrì yóò kí ní ibẹ̀ tó bá kí ní ibẹ̀ tán wọn ó kí mọ́gíríbì àti ìṣáì náà wọn ó kí ní ààyè tí wọ́n ń pè ní Mínà yìí kò sí nǹkan kan tó jọ ìkan nínú àwọn àdìọ́kàn tí àwọn Yorùbá máa ń wí pé Mínà kọ́mọ́ mi àwọn kò sí nǹkan kan tí ń mi èèyàn ní Mínà kọjá pé kí alálàájì ó débẹ̀ kó sì lọ sùn kó sì bẹ lọ́hùn kó sì máa ṣàdúrà kó máa ráwọ́ ra ṣẹ̀ṣọ́ lọ́hùn bá láwọn àsìkò tí a rí bákan náà yóò kírun àsùnbà ní ààyè tí a sọ yìí tó bá ti kírun àsùnbà ní ààyè tí a sọ yìí tán kò sí nǹkan kan tó ku irú ẹni bẹ́ẹ̀ kù kọjá pé kí ó retí ìgbà tí ó tún gbéra lẹ́yìn àsùnbà tí ó máa jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án yóò gbéra yóò máa lọ sí ààyè kan tí wọ́n ń pè ní Àràfá yìí orígun pàtàkì ni nínú orígun iṣẹ́ hajj gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti sọ fún wa wípé alhajju Àràfá ẹ̀rí hajj gan òun gangan wọ́n pè ní Àràfá torí pé ẹnikẹ́ni tó bá ṣe hajj tí ó bá láǹfààní kó dó sí Àràfá irú ẹni bẹ́ẹ̀ kò tí ì rí hajj ṣe ìbá ṣe alẹ́ ló lè láǹfààní àti débẹ̀ ìbá ṣàárọ̀ ni ó gbọ́dọ̀ dé Àràfá ìgbàlẹ̀ ni wọ́n tó láǹfààní pé ó ṣe kíni ó ṣe hajj Àràfá ni wọ́n wà ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá tí wọ́n máa bẹ lọ́hùn gẹ́gẹ́ bí ìṣesí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé ètò lóore jù nínú àwọn nǹkan tí òun sọ àtàwọn ànábì ọlọ́run ọba àlékiọlá tí wọ́n ṣáájú òun nírú ọjọ́ tí à ń pè ní yawmu Àràfá yìí ọjọ́ tó tóbi jù ọjọ́ tó ga jù òun náà ni wọ́n máa sọ pé òun máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir irú gbólóhùn yìí òun náà ni gbólóhùn tó tóbi jù tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní àwọn máa ń sọ ní Àràfá ẹni tó bá jẹ́ alálàájì lọ́kùnrin ni àbí ní obìnrin ọ̀dà àpọ̀ kọ́kọ́ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi iṣẹ́ yìí yálà yóò máa bẹ lọ́hùn gẹ́gẹ́ bí ó ń sọ ọlọ́run ọba àdékè ọlá sí máa ń bẹ lọ́hùn ni
tí yóò fi gbogbo àwọn àsìkò rẹ̀ ní ọjọ́ náà ọjọ́ kẹsàn-án yìí yóò fi fún àdúrà ṣíṣe tí ò ní ṣe nǹkan míì. Eléyìí ni wọ́n máa ṣe tí wọ́n fi kí àyílà àti àlásàrì tí wọ́n kí papọ̀ ní ìlú àràfá yẹn. Ààyè àràfá yìí ibẹ̀ náà wọ́n wà tí èdè ẹ̀yìn àlásàrì títí tí mágírìbì yóò fi tó. Tí mágírìbì bá tó wọn ò ní kí, ṣùgbọ́n kí ni ó jẹ́ iṣẹ́ lẹ́yìn ìgbà náà a máa gbọ́ níbi èyí tí ọba tó tẹ̀lé eléyìí. A bẹ̀ ẹ́ nínú àánú rẹ̀ kọ́mọ́sá sọ àwọn àtẹ̀yìn pàdé láyọ̀ àti àlàáfíà. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.